ẹ̀yin aṣíwájú ẹ̀sìn wa nínú ẹ̀sìn gbàgbọ́ ohun tó bá yẹ ká ẹ mójútó gbogbo bíbélì tí ó bá dá tí ó kọ̀rẹ́ẹ̀tì tí ó pé ẹni kọ́kọ́ kúrò lẹ̀ ẹ̀kọ́ lè tó dá wa. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. Bíbélì wa ò dọ́gba o. Bíbélì poríṣi bíi 10. Ẹni tó kọ́lé yìí kọ́lé yìí, ẹni kó kọ́lé yìí kọ́lé yìí. Nígbà tó bá máa ṣe atótónu wọ́n á sọ wípé nítorí kó lè rọrùn fún wa láti kà torí ẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. Ẹ jẹ́ ká lọ gbé Yorùbá Bible tẹ́ bá gbé 10 kalẹ̀ bí eléyìí ṣe máa kọ ọ̀rọ̀ ẹ̀ ó yàtọ̀ sí bí eléyìí ṣe máa kọ bí eléyìí ṣe máa kọ̀rọ̀ ẹ̀ ó yàtọ̀ sí eléyìí máa kọ bẹ́ẹ̀ lọ yíká ọ̀rọ̀ àwọn 10 yẹn ó máa yàtọ̀ síra wọn. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. Ìjẹ́ ṣé Kùránì ṣé bẹ́ẹ̀ náà ló ṣe yàtọ̀? Kùránì táwọn tó ń kà ní Saudi òun ló ń kà ní ilẹ̀ Yorùbá wa yìí òun ló ń kà ní ilẹ̀ Ìgbò òun ló ń kà ní ilẹ̀ Haúsá. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. Bíbélì ṣó dọ́gba pẹ̀lú Bíbélì ṣé Kùránì ṣó yàtọ̀ sí Kùránì? Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. Ìjẹ́ ṣé bákan náà ni àwa Kìrìsìtẹ́nì ṣe ń sin Ọlọ́run wa? Táwọn ọjọ́ kan bá forí balẹ̀ yìí pé dandan ni ká forí balẹ̀ fún Ọlọ́run wa àwọn ọjọ́ kan sọ pé rárá kò rí bẹ́ẹ̀. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. Pé lórí àwọn aṣíwájú ẹ̀sìn wa àwọn tó jẹ́ aṣíwájú wa nínú Kìrìsìtẹ́nì nínú ẹ̀sìn ìgbàgbọ́ àwọn nǹkan tó yẹ kó mójútó leléyìí wípé báwo ni Bíbélì wo ṣe ní dọ́gba ṣé irú eléyìí náà kò fà wípé káwọn ẹlẹ́sìn míì kó máa fi takù wa kó máa fi dojú ìjà kọ wa wípé Bíbélì yóò dọ́gba nǹkan tí orí báyìí Dìtàlórómì sọ báyìí níbí báyìí ó yàtọ̀ sí nǹkan tí Dìtàlórómì sọ níbí báyìí sọ nǹkan tí Jòhánù níbí báyìí sọ ó yàtọ̀ sí nǹkan tí níbí báyìí sọ. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. Ẹ̀yin aṣíwájú wa nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì àwọn nǹkan tó yẹ ká ẹ mójútó nìyẹn ṣùgbọ́n ẹ ní mójútó tó bá jẹ́ pé ibi tó ṣe pé kọ́ wá gba Jerusalem tàbí kọ́ wá pín owó wọn á mójútó yẹn ṣùgbọ́n kọ́ mójútó wípé tó yẹ kí Bíbélì wa má dọ́gba ta ló rán wọn iṣẹ́ ta ló rán yín iṣẹ́ kí ẹ sọ wípé ẹ fẹ́ kọ́ ní èdè tó máa rọrùn fún wa ta ló rán yín iṣẹ́ ẹnì kan ò ṣe túmọ̀ ẹ̀ sí English ẹnì kan ò ṣe túmọ̀ ẹ̀ sí Yorùbá tó bá wáyé á ní kíní kan fashion. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube.